ìjọmọ yẹ́sì yìí orígun kan tó tóbi dáadáa ni. ìjọmọ yẹ́sì tán sọ̀rọ̀ ń parẹ̀ yìí odidi orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. ìjọmọ yẹ́sì tán sọ̀rọ̀ ń parẹ̀ yìí ohun tó ṣe wípé ní tó bá rí dìmúlẹ̀ láàrin èèyàn sí rárá àyàn orí tí mọ́ ta ara rẹ̀ jáde kẹsẹ̀ díẹ̀ aburú tí sì mọ́ kọ́ dínà ìṣe díẹ̀ síbí wọn náà ti rí àbí wọn náà gbọ́ rí ni láwọn kámpù káàkiri nígbà táwọn ọmọ mùsùlùmí tán bá lọ sáwọn NYSC kámpù wọn tó yẹ pé nígbà mi tán bá sábò sí fẹ́ lómi àwọn tó jọmọ yẹ́sìn pẹ̀lú rẹ̀ tí wọ́n mọ́ra wọn rí lọ́dà tó yẹ sẹ́ níbàdàn tó yẹ sẹ́ bí wọn wà dídí sọ̀rọ̀ rẹ̀ ipe tó ṣe lágbádá yìí tó ṣe mùsùlùmí ni láìpẹ́ yìí wọ́n rà ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tó ṣe wípé ní àdúgbò kan nílùú Oǹdó lọ́hùn àwọn eléégún kan wọ́n sì kóra wọn jọ ìmáàmù ìlú náà wọ́n sì lọ dáwọ́ jọ wọ́n lọ lù mọ́lé wọ́n lù ìyàwó wọn lù ọmọ ẹni tó lè síjú rẹ̀ náà tán lu àánú fámìlì rẹ̀ wọ́n síjú wọn lẹ̀ ya subhanallah tó bá ṣe pé ní kò sí dọmọ yẹ́sì tí Ọlọ́run forí sí lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe wípé ní ṣe tẹ̀ kí n ṣe tèmi ní mẹ́bẹ̀ láàrin mùsùlùmí sí ara wọn tó bá ṣe wípé ní nígbà tó bá han mùsùlùmí lé mọ̀ lọ́wọ́lọ́wọ́ differences ti ń bẹ láàrin wa wọn a sì mọ̀ gbé sójú ni ó rà wọn ni wọ́n dẹ̀ àwọn gbó ọ̀sẹ̀ tí wọ́n fẹjọ́ sùn kálukọ́ mọ̀ wòran ni àmọ́ adúpẹ́ fọlọ́ wípé òkúwọ̀tù dín ìjọmọ yẹ́sì tọ́lọ́ fi kẹ́ mùsùlùmí yìí ó lágbára ó sì fẹsẹ̀ múlẹ̀ ó sì wà ó sì exist débi wípé kódà kí differences yọ wà wọ́n kàn gbọ́ lásán pé ní wọ́n lu mùsùlùmí kan bẹ̀rún àbí wọ́n gba ìdáàbò lórí mùsùlùmí kan àbí wọ́n han mùsùlùmí kan lè mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lára ọmọ káwọ́kárùkù la kódà mùsùlùmí tó kírun dédé ọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n sọ yìí inú jẹ́ lónìí dùn ara rẹ̀ ní yára dáa pé ẹ̀kọ́ wà kan ṣe sọ̀rọ̀ ni ṣebí láìpẹ́ yìí bákan náà làwọn eléégún kan náà gbéra ni wọ́n yagun mọ́sálásí lọ́dọ̀ àwọn èèyàn bẹ̀ subhanallah gbọ́dọ̀ àwọn wàkíwà àwọn yìí àwọn wà burúkú yìí ìjọmọ yẹ́sì nǹkan rẹpẹtẹ ní bẹ́ẹ̀ tí máa ṣe lọ́pọ̀lọpọ̀ orí tí bẹ́ẹ̀ pọ̀ gan àánú Ọlọ́run tí bẹ́ẹ̀ pọ̀ gan ìgbanílẹ̀ tí bẹ́ẹ̀ ń di rẹ̀ kódà kò ṣe é kà èyí ò gan lọ́lọ́run fẹ́ ká tó wá sàlékún rẹ̀ Ọlọ́run fẹ́ ká jó lé sí gbogbo tí ọba ṣe lè wò ó rí bí ọba ṣe lè wò ó jẹ́ láàrin wa sí rárá wa ó kú wọ́tù dì ìdánmọ̀ yẹ́sì ni ní ká máa fi bára wa lò ká má jẹ́ ọmọ lórí pé wọ́n ṣe hàn mùsùlùmí lè mà wọ́n ṣe lọ lu mùsùlùmí mọ́lé ẹ ká bá a débi ìsànú ara ẹni. agbọ̀dọ̀ láwọn àkíyèsí kan kí tá a bá yédélé ní differences láàrin mùsùlùmí ó ń ṣe àkóbá púpọ̀ irú àwọn àkóbá wo ní ṣe àkóbá wípé nígbà míì bí ọ̀nà iṣẹ́ àbọ̀nà jẹ́ mú bá yọ mùsùlùmí kan tó rí pé mùsùlùmí míì kì í ṣe orú nǹkan tó ń wà ń di rẹ̀ ń a sì dọ́gbọ́n bọ̀ ikọ́ ti rú ẹni bẹ́ẹ̀ ayé ẹlẹ́sẹ̀ kó ń bẹ́ẹ̀ àwọn tó bá débi tẹ̀ ní ọmọ kó sí bóyá eléyìí jẹ́ onísúnnà bóyá eléyìí jẹ́ oníbídà bóyá eléyìí jẹ́ onísúfì tìjáníyà àbí eléyìí jẹ́ onísúfì kọ̀dìríyà gbogbo àwọn nǹkan wọ̀nyí differences ni kọ̀yọ̀kọ́ máa bá a dáhùn orúgun wọ̀nyí lára wa subhanallah ọlọ́run lọ́mọ iye àǹfààní kí mùsùlùmí mi ò rí kódà nígbà míì àwọn mùsùlùmí kan lọ pé ní ilé ìwé àbílẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ní tọ́wọ́ bá ṣiṣẹ́ ń bẹ̀ ọgbọ̀dọ̀ jẹ́ mẹ́mbà bọ́ọ̀ bá ti jẹ́ mẹ́mbà tọ́wọ́ bá fẹ́ ṣe interview fún ọ ìjẹ́ mẹ́mbà lásán ó ní iye percentage tó nínú 100 ìkó ti jẹ́ mẹ́mbà náà ìdọ̀kọ́ ní percentage tó pọ̀ lẹ̀ náà ọ̀tọ́ á lè gbẹ̀jú díẹ̀ sí bùkátà ti bíyá àmọ́ tí ìbá ti ṣe mẹ́mbà ọkọ̀ dájú pé ní ọkọ̀ kó wà nílùú level kọ́ wá sí gbẹ̀jú jù bẹ́ẹ̀ lọ tó bá rọ̀ wọn lọ́wọ́ láti convince ẹ̀sùn ní mẹ́mbà wọn tó bá lè dọ́ ìwọ̀n hàn ọ̀káàbọ̀ lẹ́kàmá lahum wa alayka ma alayhim ìṣọ́ ọmọ rí bẹ̀ ní pé ní ìtọ́ bá ṣe àwọn ọgbọ̀dọ̀ máa ṣe wọn náà ìtọ́ bá ṣe ọ́ ń ṣe àwọn náà ìdọ́tọ̀ ọba ti pẹ̀lú mẹ́mbà yẹn máa ẹ̀yẹn ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀yẹn ti kan àdánwò àyìnà òfin wọ́tò dín ìjọmọ ẹ̀yẹ ẹ̀sìn lọ́lọ́run pè wá sí ọlọ́run pè wá sí ìjọmọ ẹ̀yà lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọlọ́run pè wá sí ìjọmọ ẹ̀yà ẹ̀ka ọlọ́run pè wá sí ìjọmọ ẹ̀yà jẹ̀mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́rọ̀ òdélẹ̀ tẹ́ẹ̀ ká gbìyànjú tẹ́ẹ̀ ká lè sáré sí nínú ayé mùsùlùmí ká máa fàárẹ̀ yìí pé ní ibi kò sínú mẹ́mbà wa àbọ̀wà nù mẹ́mbà wa ni ibi kò sínú kinní kan àbọ̀wà nù kan báyìí ni ẹ̀rí pípọ̀ bá kan báyìí lọ ẹ̀rí pípọ̀ dàn kan báyìí ẹ̀rí pípọ̀ kọ́kọ́ mọ́ gbé yìí lẹ̀ ná tí wàhálà bá ti dé tó kojú mùsùlùmí lápapọ̀ ẹ̀kọ́ sọ pé ní mùsùlùmí náà ló kojú náà tí fitina bá ti rántí kan mùsùlùmí kan ẹ̀kọ́ mọ̀kan mùsùlùmí lókù ànábì ní mùsùlùmí tí ra rí sí rárá wọn ni kalbuniyan adabi ilé ni yashuddu ba'duhu ba'dan apá kan wọn mọ di apá kan mú wọn ní method tó máa fi ń to blọọkù ni wọn ó tó ní tó tí ó wọra wọn báyìí ànábì náà wà sọwọ́ rẹ̀ báyìí sallallahu alaihi wasallam ànábì ṣe kí ni ànábì sọwọ́ rẹ̀ báyìí shabbaka ànábì sọwọ́ rẹ̀ báyìí ànábì jọmọ yíwa pé ní a gbọ́dọ̀ wọra wa dáwọn lẹ́fù yìí bí a dúró ti ra wa a ràn ra wa lọ́wọ́ ni ànábì masalul mu'min àpòjú àwọn mu'mini fi tawadudihim níbi ká jọ nífẹ̀ẹ́ ara wọn níbi kan tó dúngbọ̀ wọ ara wọn níbi kan tó ràn ara wọn lọ́wọ́ oníkàlùbùnìyàn wọ́n dàbí ilé ni yashuddu ba'duhu ba'dan tí apá kan ó di apá kan mú tí wọ́ọ̀lù ilé báyìí áńgbì bá dáwà áńgbì yìí náà bá dáwà bí yẹn bá fara ti láti jò lè ṣubú lulẹ̀ àmọ́ tá bá jọ dira wọn mú àgbàjọ wọ́n láàfin sọ̀yà oṣooṣù ọwọ́ ní máa ń pèsè sí ọwọ́ ìbálẹ̀ ẹ̀yọ̀ kan báyìí ó lè pèsè sí nínú hadithi mi ànábì ní àdàbí oríkì ara sí rárá wọn tíbi kan máa ń pariwo ìnira báyìí àwọn tó kọ́ wọn bá pariwo bẹ́ẹ̀ pẹ̀lú ibà àtàìsùn pẹ̀lú ara gbígbóná àtàìsùn gbé in tó dìnnà lágbádá yìí in tó kan ara bí ọ̀sà yorùbá in tó bá dé bá ojú ó dé bá ẹmu ni Allah subhanahu wa ta'ala ní fífi wáṣá kìí ṣe pé innamal mu'minuna ikhwatun àwọn onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni wọn in ta retí pé onígbàgbọ́ òdodo ọjọ́ síra wọn ní ọmọ ìyá ó yẹ kó jẹ́ ọmọ yìí ó yẹ ká máa mọ̀ wípé ní lágbádá wà lórí nǹkan báyìí inú àdáadáa lẹ́nu ẹ̀sìn kò wá dé lẹ́vù wípé ṣe bí mùsùlùmí ni ṣé mùsùlùmí ló sì jẹ́ nítorí ká fi ràn án lọ́wọ́ ká mọ̀ sálà ìfìràn lọ́wọ́ nítorí ká fi dúró tì ká má fi dúró tì
nígbà tá a bá ń ṣe bẹ́ẹ̀ tá a bá ń yẹ ẹlẹ́ tá a bá ráyè tiẹ̀ tá a ń pè torí nǹkan báyìí lọ́jẹ́ torí nǹkan báyìí lọ́wà torí nǹkan báyìí ló ń bẹnu ayé rẹ̀ tá a bá torí ẹ̀yẹ ẹlẹ́ dáwà tá a la gbé lọ́wọ́ tó dáwà lójú tó kóhùn ló tọrọ ìdí òun náà gbàrú bẹ́ẹ̀ subhanallah àti gbà ó lè ọlọ́ni innamal mu'minuna ikhwa àwọn onígbàgbọ́ òdodo ọmọ ìyá ni wọ́n gbọ́dọ̀ jẹ́ sí ara wọn ní sọmọtán pè ní jọmọ ìyá ó túmọ̀ sí pé ní máa wò lápòjú ìwé láàrin ẹni tí ẹbí bá jọ dà wọ́n pọ̀ tí ìbí tó bá dà wọ́n papọ̀ tí nǹkan bá délẹ̀ tán wọn àmọ́ sọ pé ẹ má jẹ́ kẹ́bí ó dàrú lórí yín o ẹ má jẹ́ bí ó rí báyìí lórí ti yín o kí ni káyí báyìí gbọ́ ipe lórí ti yín lọ́wọ́ dà báyìí ó túmọ̀ sí pé tó bá dà wọ́n lẹ́bù kan ní ayé mùsùlùmí ìdánmọ̀ yẹ́sì tọ́lọ́ pé wọ́n ọgbọ̀rọ̀ ọmọ ṣiṣẹ́ lára wa ọlọ́ni fa asluhu bayna akhawaykum ẹ ṣe àtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín Allah adúpẹ́ fọlọ́run wípé kódà ariwo tá a máa ń pa mọ́ra wa tá a máa ń pè wá sákìsì lágbádá oníbídíà ni lágbádá káfíìrù ní àbí lágbádá oníbídíà ni lágbádá àwọn kan tó ń ṣe ìwé ẹbọ ní tá a máa ń gbéra wa tá a máa ń pariwo tá a máa fáyà ara wa ni kò tí ì dé lẹ́fù ọlọ́run ò sì jó dé lẹ́fù ìpínlẹ̀ èmi lágbádá ṣe nǹkan báyìí fún á sì lọ pa á àfi kí n lọ pa lágbádá ní fi gbẹ̀san lára rẹ̀ ọlọ́mọdé ọwọ́ sì fún wa débẹ̀ àwọn tó wọ́ sì fún ọlọ́wà pẹ̀lú ọkọ̀ àsórí dáadáa kí wọ́n mọ̀ wípé ní mùsùlùmí kẹlìmẹ̀rẹ̀ ànábìlá dàbí dígì ni ìtumọ̀ rẹ̀ ká bí yẹn bá gbọ́ yìí ó rí pé ní nígbà tí yẹn bá wọnú léwẹ̀ tọ́wẹ̀ tọ́bóde ńbẹ̀ tọ́para tó nura tọ́wọ́ṣọ tó múra dáadáa tó tó wá tó jáde síta àwọn lọ bá mi rọ̀ wípé ní bóun ni mo ṣe rí o ǹjẹ́ mo dáa bí n da tí mi rọ̀ bá tó pé ní ọ̀dà àbáyọ ṣe mánéjì ọ̀nà wa jáde pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé òun ò wọ́ sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé ní kọ́dà bí kí ní ìbá ti tó ayé òun sì lára àwọn wọn sì rí pé òun múra bí ó ṣe dà òun múra wà presentable ìtumọ̀ rẹ̀ ni wípé mùsùlùmí sí mùsùlùmí ó yẹ kó lè jọ̀wọ́ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ lómi tó bá ń pè ọ́ sákèésí nínú náà pé níjọmọ yẹn sì náà nù ni èèyàn lè rìn pé lọ́mọ mi igi kan ò lè dágbèsè ẹnì kan ò lè mọ̀ tán ilà akáyè èèyàn mẹ́wàá ẹnì kan ò lè dá ni tó bá ń pè ọ́ sákèésí tó bá ń kọ̀ rẹ́ tirẹ̀ tó bá ní kó gba báyìí pé báyìí ló ṣe rí mọ̀mọ́ gbìyànjú wípé ní kò rí bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀ ọmọ kò tí yẹn bá diwájú mìíràn tó bá ní fìlà rẹ bó ṣe gẹ́ yọ ọwọ́ náà wà tó ṣe díẹ̀ ó tún pè padà nínú tó ń pè ní ìjọmọ̀ yẹ́sìn nù ní káríra wa kọ̀rẹ́tì káríra wa ṣàtúnṣe ara wa fásilógó bẹ́ẹ̀ ní akọ ìkùn bíjà bá dé láàrin mùsùlùmí ká parí ẹ̀ ká yanjú ẹ̀ lọ́dà Allah ó dé mùsùlùmí mi ní méjì tíjà dé láàrin wọn wọn wá gbé lọlé ẹjọ́ tó wá ti pé ní kírísítẹ̀ ni wọ́n yanjú ẹjọ́ láàrin àwa ni Ọlọ́run mú yín ti bẹ̀rẹ̀ lẹ́sìn kan náà nìyí ẹ̀sìn tẹ́ ẹ bá fi ra yín ṣe yára sí lójú òun yóò tẹ́ yín lọ́rùn ya subhanallah àlébù ní láìfin ìwọ tó mọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí jọ òun wo ṣe sàmójúkú bí ọ̀tọ̀ ọmọ bá nǹkan mi lọ kọ́ yọ̀ǹda rẹ̀ fọlọ́n fa níbi rẹ̀ kọ́ yọ̀ǹda rẹ̀ fọlọ́n tó fi wọ́ ojú Ọlọ́run ọba pẹ̀lú kọ́ yọ̀ǹda rẹ̀ ní tó bá ṣe fún ọ àfi tó bá ṣe kọ́ bá wá pọ̀ ojú ìtìyà pé èyí tó wọ́n ṣe yìí tá a bá ní adákẹ́ lórí tiwa ó tún ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi náà bí nira bá ti wá ń pọ̀ lórí ilẹ̀ káàkiri sí ìwọ náà ọmọ pàtàkì ìdánmọ̀ yẹ́sìn nù ni àmọ́ tó yẹ lè ṣe tí ọmọ mọ̀ àbí tó pé òun ti ń pàkíyèsí rẹ̀ sí dáadáa náà ni lọ́wọ́ ní pé àti káwá bá ṣe fìyà jẹ lágbájá pẹ̀lú ìgbà tí ń ṣe fún ọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí wọ́n ń tẹ̀lé wa tí lórí àná tó wà lórí dáadáa àwọn tó lówó ìpínlẹ̀ ó ti fẹ́ gbà wọn lọ́wọ́ mi ó ti fẹ́ kí wọ́n já mọ́ mi lọ́wọ́ al-islah káwá ṣe àtúnṣe láàrin ara wa ọ̀wárí náà ríyùn ọ̀fẹ́ gbà yíyùn ọ̀fẹ́ tẹ̀lé yùn aláwọ̀ dèrè oko ọlọ́ni wattaqullah ẹ̀páyọ̀ Ọlọ́run ẹni tó náà fẹ́ máa pàkíyèsí yàn ọ̀páyọ̀ Ọlọ́run kó lo ẹ̀kọ́ ẹni tó náà ṣe wá sí fáwọn èèyàn pé tẹ́sí yóò dá ọ̀páyọ̀ Ọlọ́run kó ṣe ẹ̀kọ́ wattaqullah níbi ìwọ̀sí rárá wa àpáyọ̀ Ọlọ́run níbi ìbára nílò àpáyọ̀ Ọlọ́run níbi ìjọmọ̀ ìyá tá a láàjọ jẹun kábẹ̀rẹ̀ Ọlọ́run wà ń bẹ̀ tí bẹ̀rẹ̀ Ọlọ́run bá ti wà ń bẹ̀ òun ló máa jẹ́ guideline òun ló máa jẹ́ brókíò fún bá ṣe máa bára wa lò tí ìjọmọ̀ ìyáwó sì máa lọ ó túmọ̀ sí pé ní Allah subhanahu wa ta'ala tó lọ́mọ ìyá ni mùsùlùmí sí rárá wọn kí ní kan gbọdọ̀ wà tó máa fíìdì ìjọmọ̀ ìyáwó òun náà ní kí ni taqwallah ìpáyọ̀ Ọlọ́run bí ẹbí bá dáyàn pọ̀ jù bẹ́ẹ̀ lọ tí ó bá sí payá Ọlọ́run lẹ́mi wá sí rárá wa àbúrò àpàdà fi túká bí ìlú bá dà wá pọ̀ àbí àdúgbò dà wá pọ̀ bá ṣe wà ládùúgbò tàwa yìí sí tó yẹ pé ní oníkálùkù wá láti bí ọ̀tọ̀ọ̀tọ̀ láti jọ pàdé tí ìgbé àdúgbò tó dà wá pọ̀ yìí tí ó bá sí bẹ̀rù Ọlọ́run láàrin wa bí dúkìá ó sì máa sọnù lẹ́mí ó sì máa ráre a máa dúpẹ́ fọ́lọ́run subhanahu wa ta'ala ìpínlẹ̀ ládùúgbò wa ń bí Ọlọ́run òfin bẹ́ẹ̀ sàdánwò fún wa Ọlọ́run fi sàdánwò fún wa láyé kọ́lá kẹ́mẹ́ la ilaha illallah àwọn àdúgbò tí ó bẹ́ẹ̀ wà Ọlọ́run bá wò wọ́n sàn Ọlọ́run bá ṣàánú ọkọ̀ ṣàánú àwọn náà jù báyìí náà lọ torí ká wà ládùúgbò wa mọ̀fọ̀kàn balẹ̀ síra wa kò sí bẹ̀rù Ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni ìjọmọ̀ ìyá náà rí tá a bá ti bára wa pé ẹlẹ́sìn ni wa ittaqullaha bainakum ẹja páyọ̀ Ọlọ́run láàrin ara wa síra wa ẹja níbi Ọlọ́run láàrin ara wa síra wa ọjọ́mọ̀ ìyá rẹ̀ òun náà ẹjọ́ ń bá yẹn sí lọ́mọ ìyẹ́sìn ọwá dípò torí kó tí wọlé wọn ojú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọwá ń bọ́kátẹ̀ káàkiri ọwá ní òyìn méjì àti ọ̀rọ̀ àbẹ̀ orípò níbẹ̀rẹ̀ Ọlọ́run ìjọmọ̀ ìyẹ́sìn bẹ láàrin wa fi hàn sí rárá yín ọwá dípò tó kù ní pé ní kọ́ bá tiẹ̀ jẹ́ lẹ́yìn owó síbẹ̀ ọ̀nà lára rẹ̀ báwọn kò síbẹ̀ Ọlọ́run bá ń bẹ̀ ìjọmọ̀ yẹn bẹ láàrin wa àtẹ̀yàn ọmọ ìrìn rẹ̀ ọmọ àlọ́ àbọ̀ rẹ̀ kò sì fi lé ọ̀tá lọ́wọ́ ayatollah ìpáyọ̀ Ọlọ́run ọ̀bàdà ìjọmọ̀ yẹn bẹ láàrin wa àtẹ̀yàn owó wá dà nípọ̀ ọwá dọ́gbọ̀n bóòlù ṣe rẹ̀ tiẹ̀ jẹ́ àbọ̀ dọ́gbọ̀n bóòlù ṣe yọ ńsá tí ò fi ní béèrè lọ́wọ́ rẹ̀ àbọ̀ dọ́gbọ̀n bóòlù ṣe ní láyè tiẹ̀ mọ́ kò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ nù ni ìbẹ̀rù Ọlọ́run ọba ní mọ̀ sí kí ni ó mọ̀ jẹ́ alámòjútó àti àtọ̀nà nínú ìjọmọ̀ yẹ́sìn tó bá dáwà pọ̀ Ọlọ́run wattaqullaha la'allakum turhamun orí lábẹ́ ìjọmọ̀ yẹ́sìn tá a bá mójútó ìbẹ̀rù Ọlọ́run ọba láàrin ara wa tá a fi bára wa lò yóò sì máa rí ìkẹ́ Ọlọ́run ọba yóò sì máa rí ìkẹ́ Ọlọ́run la'allakum turhamun ó túmọ̀ sí pé ní bẹ́yẹn bá ṣe bọ́lọ̀ ṣe pè wá sí bọ́lọ̀ ṣe pè wá lọ́mọ yẹ́sìn tó ní a máa ṣe àtúnṣe láàrin ara wa tó ní àjọmọ́ tún ara wa ṣe tó wá gbé ìbẹ̀rù Ọlọ́run ọba gẹ́gẹ́ bí guideline fún wa ń bẹ̀ ìkẹ́ Ọlọ́run mọ́ bẹ̀lẹ̀ yẹn Allah subhanahu wa ta'ala kó sọ̀rọ̀ fún akọ́sọ̀ àánú wa nínú àwọn àfà wọ́n wá sàlàyé fún wa pé ní
wọ́n bí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n pé ní ayyul kunuzi khayr. Ẹ dákun báyé bá ń kọ́lé, táyé bá ń ra mọ́tò, táyé bá ń ralẹ̀, tán bá ń lé dúkìá, tẹ́lẹ̀mí ra góòdù, tẹ́lẹ̀mí ra sílífà, tẹ́lẹ̀mí ra ṣéèsì káàkiri sáwọn kọ́mpínìsì, tẹ́lẹ̀mí gbáyé rẹ̀ sunday sọlímẹ́ǹtì, èwo ló dáa jù ní tíyẹn mọ nínú asset. Àfààní ama ba'da taqwa so lẹ́yìn ìpáyọ̀ Ọlọ́run kò sí nǹkan míì tó dàbí kéèyàn lọ́mọ yá dáadáa. Al-akhu salih, ọmọ yẹ́sìn dáadáa, ọmọ yẹ́sìn ló sì dájú torí pé ní nǹkan pè lọ́mọ yẹ́sìn so yẹ́sìn tó wà ń bẹ̀ ìtẹ́sìn bá correct yóò lè jẹ́ kí ni wọ́n lè correct rẹ̀. Ọmọ yẹ́sìn ìtẹ́sìn bá pàkíyèsí òun ní ọmọ fi bọ́ọ̀lù, ìtẹ́sìn bá paláṣẹ lọ́gbọ̀dọ̀ ọmọ fi bọ́ọ̀lù, ẹ̀sìn yóò gbé sókè báyìí ní fi mọ bọ́ọ̀lù. Àwọn ajẹ́ pé ọmọ bá a dé level wípé bóòlù ṣe lẹ́sìn sí tó tẹ́ ẹ bá dé méjì mẹ́ta tẹ́ ẹ bá lẹ́sìn jura yín lọ wọn náà sì mọ̀ bẹ́ẹ̀ pé àwọn ilé ìmújú kìíní ju wa lọ ọkàn lè máa bínú lásán àdúgbò ọmọdé pamọ́ èyí wò sìnra wa tá a bá ti rí bẹ́ẹ̀ ẹni tó bá lẹ́sìn jù ní kíni o láàmú ti síwájú pẹ̀lú dáadáa láàmú ti síwájú pẹ̀lú ká máa ṣe nǹkan fún tá a bá dúró déédéé a tún wá ṣe déédéé láàrin wọn ṣe ra wọn náà pé níta gbé lọ́wọ́ yìí ó bù káàtà síta ló dín dín ta lọ́wọ́ sí kíní yìí jù a tún wá ti yín síwájú Allah subhanahu wa ta'ala bọ́lá sọ̀kọ́ aláṣẹ nìyẹn tó látara báyìí abẹ́rẹ́ subhanahu kó sálẹ̀ kún àná rẹ̀ fún wa kó sálẹ̀ kún dára rẹ̀ fún wa rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه. أدعوك الله بابا أطلع كاتك فني الله سلم تدعون صحابة الكرام تنظف على تليم لي علامات الأخوة عوامي إجماع يا إنتي إجماع يا كوكوسين تما سنكين في إن لما يسلا على على وقع النصرة كما نرى إن لو من لو تعصي أنا بسال يفوا أن أنصر أخوك ظالما أو مظلوما أما يعرف هو ننسى بسينه أدون ننسى بسيفون أنا لو tó túmọ̀ sí wípé tó bá jẹ́ kó ní ṣàbòsí gbìyànjú bó ló ṣe dá lẹ́kùn bí àbòsí ti ń ṣe káwọn náà bá ṣàbòsí fún ràn án lọ́wọ́ gbogbo bó ní ẹ̀tọ́ rẹ̀ tó wà lọ́wọ́ ẹni tó ṣàbòsí fún ó sì padà sí tiẹ̀. alimuwasat ìdúró tira ẹni ìpẹ̀lú ara ẹni ìlànà ara ẹni tọ̀lá àpọ̀tò wọ́jẹ́ ká tújúká ká fi pàdé ọmọ yàwá ní ẹ̀sìn iye fajú rẹ̀ sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó rẹ̀ tí èsè mùsùlùmí gẹ̀ pẹ̀lú wọ́n mọ̀ lójú kókó nígbà tá dúdú bá jọ dà yín pọ̀ tí àlàáfíà sì ń bẹ láàrin ara yín sí rárá yín ọ̀dà púpọ̀ òre ni ọ̀dọ́ ìwé hajj tí wọ́n tẹ̀ foríjì kọlùbàtì tó bá ní bùkátà ṣe tó wá pè ọ́ sí ràn án lọ́wọ́ lé lórí tó bá ní bùkátà ṣe tó rí pé ìwọ ni ẹni tó nẹ́ẹ̀sì láti ṣe é fún tó bá ní bùkátà ṣe tó bá gbọ́ tó ṣe gbọ́ òun náà nínú dáadáa òun náà ní pé kí ni kí wọn náà wá bóòlù ló ṣe yẹjú bùkátà rẹ̀ nì lọ́fà tó ṣe wípé ní nígbà míì nínú ìrànlọ́wọ́ tó ṣe fún ìyá mùsùlùmí bẹ́ẹ̀ lórí Facebook tí ẹ̀ ti ń lọ tó sóòlù lọ ọwọ́ àdìpé ni wọ́n pèsè ẹnìkan pé wọn ilé ẹgbẹ́já mọ́ nínú ìrànlọ́wọ́ tó wọn náà ṣe fún wọn níbẹ̀ ṣe mùsùlùmí kọ́lá kọ́mọ̀ tó mùsùlùmí ìjọ́mú èèyàn náà ọba ìwé òkùnjẹ́ pé gbọ́dọ̀ náà ṣí ẹ̀ lásán òun náà ṣí ẹ̀ rẹ̀ àmọ́ ibi tó dé nínú dáadáa lọ́wà nínú pé ẹ̀yìn sísan ìwọ̀ ọ̀dọ́mọ̀ ya òun náà ní nǹkan bẹ́ẹ̀ wa ọ̀tẹ̀ fìríjì kúrò bá tìyí wàhálà tó bá bá ìdààmú tó bá dé bá ká wá bá sì wọ́n náà àbáyọ sí tó bá ní kápá direct kó sọ̀nà àbáyọ tó bá ní kápá tó fìyè síbẹ̀ náà ni gbìyànjú rẹ̀ tó bá ti pé ní pẹ̀lú kó fọ̀rọ̀ dá sí ló fi ṣe táwọn pẹ̀lú kó fi ṣe dá sí ni wọ́n náà ṣe ń dada lọ́wà sítúrò awratihi kí a máa bo àṣírí ọmọ ẹ̀yẹ ẹni lórí dáadáa tó bá ń ṣe lórí ààyè tó bá wà lára rẹ̀ nínú ẹ̀dá rẹ̀ lórí ààyè tó bá wà nínú ìgbésí ayé rẹ̀ tó fẹ́ ṣe kìí ṣe lórí ìbàjẹ́ tí èèyàn bá ń ṣe àmọ́ ràn án lọ́wọ́ láwọn bò láti ilé lórí sórí kọ ràn án lọ́wọ́ lórí àbòsí tí ń ṣe ràn án lọ́wọ́ báwọn ọ̀n bá tiẹ̀ jẹ́nu àmọ́ kò dáwọ́ ìmọ̀kúnlẹ́ pẹ́tà yìí sáà ìdá nǹkan báyìí ní ṣe láwọn tí ó ṣe kí ni ò tí wọn ò ní rin láwọn tí ó correct rẹ̀ àbáwọn tán pèsè àkèsí àbáwọn tí wọ́n lè dá alẹ́kùn ọ̀lọ́ ìdáadáa ló ṣe fún nínú àdúà lahu bi zahiril ghaib ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọlẹ́tọ̀ sàdúrà níwájú rẹ̀ dáadáa bá dáadáa ọba aburú bá aburú ọba tó bá wá ń sàdúrà níwọ̀n nìkan sọ́lọ́run ọlọ́run foríjì wa foríjì gbogbo mùsùlùmí ayé ọlọ́run ràn wá lọ́wọ́ ràn gbogbo mùsùlùmí ayé lọ́wọ́ bí bàtà tí ń ta wá lẹ́sẹ̀ ọlọ́ba àti gbogbo tútù sí tó a burú sí gbogbo mùsùlùmí ayé lápapọ̀ bí ti máa sàdá fún mùsùlùmí nìyẹn tó bá rí pé aláṣọmọtò tó wá mọ̀ náà ni tó yẹ pé ìjọ rẹ̀ tó dà wá ti ẹ̀pọ̀ àbí kìíní kan dà yín pọ̀ tó máa sàdúrà fún tó bá rí pé ìtàsí àgẹ̀rẹ̀ ń bẹ náà rẹ̀ pé ọmọ nǹkan báyìí mọ̀ tí máa ṣe nígbà tí ọ̀dà fàdúrà ràn lọ́wọ́ wájú ọlọ́run pé ìwà náà kọ́lẹ́ mọ̀ pé ọ̀rẹ́ mi lẹ́gbẹ́dá àmọ́ ọ̀yà wèrè ń di nǹkan báyìí gan ọ̀ràn lọ́wọ́ báwọn nẹ́mọ̀tò ẹni ṣe ìtọ́ náà alẹ́ òun lè sọ̀rọ̀ lórí nù kí ló dé báyìí ìmọ̀ àti lápẹ́ta alábàáṣe ni wá o àwọn ọmọ bàjẹ́ báyìí mọ̀ kò lè filẹ̀ ó ti dẹ̀jẹ́ rẹ̀ tẹ́bádógún báyọ̀ yọkùn bẹ́ẹ̀ ta ló bí ọlẹ́jọ́ bẹ́ẹ̀ ta lọ́rùn ọ̀wọ́n nílé àwọn èèyàn kó lára rẹ̀ ìpé ní ìkọba yóò jìnà sí o tó bá ṣe pé ní òfin ṣe ta àdíhùn tó lè mí ìmọ̀ kò sínú irú àdáwò bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni kò sábòrú bẹ́ẹ̀ àmọ́ ká ní kò òfin rìn òfin tó àṣírí rẹ̀ ni wàlláhì òṣèdá ìjọmọ̀ yẹ́sùn níbẹ̀ àdúrà wọn bí zahiril ghaib mọ̀ sàdúrà fún níwà àti ẹwà tọ́lọ́ nìkan àyùdíhìrò hasanatahu wa yudfina sayyi'atahu dáadáa rẹ̀ tó bá mọ̀ ní ọ̀sọ̀ fáyé àìdá tó bá mọ̀ nípa rẹ̀ ọmọ bá bò mọ́lẹ̀ ọmọ yẹn ọwá láàrin ìgbà kan nínú ayé rẹ̀ ìṣe dáadáa fún wọn náà ìnáwó sí ọ ní gbìyànjú pẹ̀lú rẹ̀ ẹnu mọ̀bí tó wá kù sí lára rẹ̀ nínú ìjọmọ̀ èèyàn ọwá lè mánéjẹ pẹ̀lú ẹ̀ ọwá ń pé bí lágbàtà ṣe dá tóun kọ́kọ́rọ́ kan ló gbé yín ajá rẹ̀ jẹ́
tí wọn náà lè tó gbìyànjú ajá tiẹ̀ náà jẹ àdúgbò ìsọmi áńgẹ́lì ni wọ́n bí wọ́n ṣe rí i pé lójú ẹlòmíì wọ́n dáhùn ẹlòmíì náà stọ́dì tiẹ̀ náà débi tí wọ́n náà dáadé ẹni tí máa ń dẹsẹ̀ èkété ẹlòmíì ń dẹ́di tiẹ̀ náà kí yẹn sọ́ra yẹn azihir hasanata akhik dáadáa tọmọ ìyá rẹ ṣe òun náà mọ sọ́npa lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n fẹ́ ṣèjì àtàwọn aburú tó bá ṣe idfin sí bòmọ́lẹ̀ jọmọ láàrin wa tọ́lọ́ mọ́jọmọ káàkiri afáwọn Umar ibn Khattab radiyallahu anhu warda ó ní nǹkan mẹ́ta ni ó máa jẹ́ kí ìfẹ́ tó onísọ́mọ ìyá rẹ̀ máa bẹ kó sì máa gbádùn alákọ̀ọ́kọ́ an tusallima alayhi idha laqitahu tó bá pàdé rẹ̀ kó sálámà sí wa tuwassi'a lahu fil majlis tẹ́ bá dáyé ìjòkó fún láyé kó ń jókòó wa tad'uhu bi ahabbi asma'ihi ilayhi torí ọlọ́run tó bá pè ó kọ́ tó dáa jù ó kọ́ tó nífẹ̀ẹ́ sí jọmọ fípè ó kọ́ tó nífẹ̀ẹ́ sí jù jọmọ fípè ó kọ́ wọlọ́wọ́ láìkì ó kọ́ báyìí ẹlẹ́mí àdìgbò ibi tọ́lọ́run dáyà ibi tí ń dun lágbájáre á mọ fípè àní àhán ní mọ́ àfúnníwà lọ́rẹ́ mọ́ fi ń dọ̀rẹ́ ó ti mọ̀ọ́mọ̀ mi bí mo ṣe máa ń pè nù kọ́dà tí gbà fẹ́lẹ́ mi ò pè nù ó ti gba tèmi sí kámù wọ́n jọ gba tiẹ̀ sí kámù tí ọ̀dà bínú rẹ̀ sí dùn wọn náà tọrọ orí bẹ́ẹ̀ náà tó bá rí bẹ́ẹ̀ ní tó bá dá lóko rẹ̀ ní mo fi pè. ní ṣókí àwọn àǹfààní tí ń bẹ ń bí ìjọmọ̀ ya mahabbatullahi ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala máa nífẹ̀ẹ́ yẹn ni ẹ̀ńtọ́nà bá nífẹ̀ẹ́ rẹ̀ ni máa rí gbádùn ayé ṣe ni máa gbáyé pẹ̀lú rọrùn ẹ̀ńtọ́nà bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́lọ́run yìí yẹ ẹsẹ̀ rẹ̀ kó ń di ẹ̀sìn rẹ̀ ọlọ́mọ yẹ sọ̀rọ̀ kó ń di ẹ̀sìn kọ́ lẹ́kẹ́ la ilaha illallah ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni pé ní tó bá dálì kìyàmà ní gbangba tọ́lọ́run ó sun oòrùn mọ́ kó wá tí wọ́n mọ̀ ju àwọn èèyàn tí a fábílẹ̀ bí Mas'ud tó gbégbà wá wípé ní ẹlòmíì oògùn rẹ̀ báyìí yóò gbòó sí pàtàkì bá jù sínú pọ́ọ̀lì tí ẹ̀wọ̀n rẹ̀ bá tọ́rọ̀ rẹ̀ nìkan jáde ẹlòmíì òní ju kókó sẹ́rẹ̀ lọ oògùn rẹ̀ ẹlòmíì sì ní ìlàjà rẹ̀ léde àmọ́ lọ́jọ́ òun bóun bá ti lè kọ́ lágbára tó káyọ̀ máa sàn gun àwọn tó bá jọ nífẹ̀ẹ́ ara wọn nítorí ọlọ́run tó ń lo ìdánwò ayẹ́sìn ọlọ́run ó kún wọn sábẹ́ bòjá ìlànà sí rẹ̀ Allah. bákan náà ni pé ní tó bá dàlì kìyàmà ọlọ́run ó fún wọn ní pétélé kan mímbàrí pódíọ̀mù nínú ìmọ́lẹ̀ àwa fún wọn ní yọ̀ǹda pé kápá kan wọn máa sì pé aká kan wọn ọkùnrin jalisin la tastafidu minhu khayran fajtanibu tó bá rí bẹ́ẹ̀ gbogbo alájòkótì oníbàálò tó wáyé kó ń jòkótì àbọ̀nbàálò ọ̀wá ara ń fà ní dáadáa ẹ̀sìn òrí lára rẹ̀ nítorí lè pè níwọ̀ ẹ̀sìn òrí lára rẹ̀ ẹni tó fẹ́ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ òrí ọ̀yà jìnà sí ọ̀yà sáfún díẹ̀ tó bá sáfún òun náà mọ́ fàyè tí ó mọ̀ fi mọ́ rí wá sígbà lára rẹ̀ lẹ̀ ìbálò òkèrè ń bẹ tóun náà dáa ìbálò tòsí ń bẹ tóun náà dáa bí ìbálò tòsí ọ̀bá sí láàrin ìwà àti ẹ̀mọ́ ìbálò òkèrè mọ́jọ́ já orí ń bẹ mẹ́ púpọ̀ dáadáa sí ni abẹ́lá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó ṣàlékún orí rẹ̀ fún wa nínú àwọn afá ó ní la tahjur min akhik illa sifatahu al-mazmuma la dhatahu fa idha taba minha fa huwa akhuk ìkànnì àwọn afá ó ní pé ọmọ ìyá rẹ̀ tó o bá fẹ́ yàn lódì ìwà tí ọ̀dà ìròyìn tí ọ̀dà lára rẹ̀ ni ó yàn lódì mọ́ yàn òun gẹ́gẹ́ lódì fúnra rẹ̀ káì ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó ń ṣe ìgbésẹ̀ tí ò da àwọn ni ó bá wí lára rẹ̀ òun kan bá wí mo ti lágbádá ṣe bá ṣe nífẹ̀ẹ́ tó bó ṣe dá tí wọ́n so intanṣọ́ ń bì ní pé ní tó o bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó o bá fẹ́ gbé sáde káyé tó kẹ́kọ̀ọ́ lára rẹ̀ bó ṣe nǹkan náà níta gbangba ayọ́wà rí wípé ní tí ì bá ṣe nàṣíhà tó fẹ́ ṣe fún ní hate rẹ̀ mọ́jẹ̀ kan mọ́ gbóòrùn hate rate nínú àtúnṣe tó fẹ́ ṣe fún yàn mọ́jẹ̀ mọ́ gbóòrùn àìgbàtẹ̀yàn àbí ẹni tí ń ra burú èèyàn nínú wípé ó fẹ́ ṣe kí ni o ìwà burúkú tí ń bẹ láàrin lọ́fẹ́ correct abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó ṣàlékún dára rẹ̀ fún wa ìdánmọ̀ yẹ́sì láàrin wa kọ́lọ̀ mọ́jọ bàjẹ́ èyí tó ti láyé kọ́lọ̀ bá wa tó ń ṣe wala kalima la ilaha illallah orí tí ń bẹ́ẹ̀ ẹ̀sán tí ń bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ fi dùn wa ó wà nù hadith tá a kàlẹ́ kan bí agbóhùn rẹ̀ gbá wa ní sahih Muslim ànábì ní ọ̀gbẹ́ni kan ó jáde ìlú rẹ̀ ń lọ ìlú mi ó fẹ́ lọ ṣàbẹ̀wò ọmọ ìyá rẹ̀ mùsùlùmí lójú ọ̀nà tí wọ́n ń gbà lọ ọlọ́run wa ní kí mọ̀lẹ́kà kan dúdé ń bẹ̀ ọwọ́ akọjá lára mọ̀lẹ́kà ń arákùnrin dákun wá o níbo ló ń lọ ó ní òun ní ọ̀rẹ́ kan ń bẹ̀ wọn tóun fẹ́ lọ ṣàbẹ̀wò rẹ̀ ni ọ̀fẹ́ lọ ṣàbẹ̀wò rẹ̀ só ní tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni àbọ̀ ọlẹ́tọ̀ kan tó dà wá àti ẹ̀kọ́ onírárá o òun kàn fẹ́ lọ kí torí pé ìfẹ́ tọlọ́run bẹ láàrin àwọn síra àwọn fẹ́ lọ ṣàbẹ̀wò rẹ̀ ni mọ̀lẹ́kà àwọn onítọ̀ ọlọ́run ní kí n sọ fún ọ wípé òun ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ bí wọn náà ṣe nífẹ̀ẹ́ ní tó ń lọ kí ànábì sọ ilé yìí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti síwájú tó di pé àwádé ni o kò túmọ̀ sí wípé nígbà tó bá wá ń lọ wá pàdé màláìkà náà tó máa mọ bí ó ń béèrè o abẹ́ntọ́ pàdé tí ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ náà màláìkà ni mọ́sọ̀rọ̀ rẹ̀ di wèrè o mọ́sọ̀rọ̀ rẹ̀ dé ní àánú gbàgbé wọn lára àwọn míì pé àwọn náà lè pàdé màláìkà àjọpọ̀ tó ń pàdé jọ ní báwọn sọ̀rọ̀ nígbà pé màláìkà ni rárá o màláìkà kọ́ o kò sẹ́ni tó sọ fún pé màláìkà ni kò sẹ́ni pé màláìkà ni fún abẹ́rẹ́ subhanahu wa ta'ala tó tún wọ́n sọ kọ́mọ̀ bàtí wọ́dẹ wala kalima la ilaha illallah rabbana atina min ladunka rahmatan wa hayyi' lana min amrina rashada la tada lana dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajatan min